Ọ̀rúnmìlà ló ní kí gbogbo yín o, wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ìṣẹ̀ṣe ló ní kí gbogbo yín o, wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Mo wólẹ̀ fàgbà, àgbà ní ń gbani. Mo wólẹ̀ fàgbà, àgbà ní ń gbani. Kábíyèsí máa, àgbà ní ń gbani. Àgbà ní ń gbani. Adéyẹmí awo àjíkí, Adéyẹmí awo àjí fọ̀rọ̀ rere lù bí gọ̀gán bá wọ̀lú tẹrú tọmọ ní ń jó. Ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, ṣe dáadáa ni mo bá yín. Ẹ mà lẹ́ńbẹ̀ yẹn. A máa kú ojúmọ́ tó mọ́lẹ̀ ní, ojúmọ́ tó mọ́lẹ̀ ní, ojúmọ́ rẹ̀ ló mọ́ gbogbo wa. Ìṣẹ̀ṣe ló máa ní kí n kí yín o. Ọ̀rúnmìlà ló ní kí n kí yín. Ìwọ ọmọ káàárọ̀ òjíire, mo gbà ládùúrà pé wàá létí ìgbà àtàyàgbàṣe o, torí a dá ọjọ́ kò. Àwọn baba ńlá wa níbi tán wà lọ́hùn nísà òkú, wọ́n ń gbé òṣùbà fún wa níbi tá a bá ilé ayé dé. Ilé ayé náà kò wà ní dàrú mọ́ wa lọ́wọ́, kó má bàa dàrú ju bó ṣe wà lọ. Òun ló ṣe ní ká pè yín. Wọ́n ní ká ṣíra wa létí. Ọ̀rọ̀ tí mo fẹ́ gbé kalẹ̀ yìí, ó kàn wọ́, ó kàn èmi. Tábàárọ̀ ọmọ Yorùbá kan tó jìnnà sí ṣáàbà ń pè é, gbogbo wa ló kàn o. Ọlọ́run jẹ́ ó yé wa. Èmi tí mò ń sọ̀rọ̀ ó kàn mí. Àní agbádá tí baba ńlá wa ò wọ̀, ńṣe la wọ̀ fún wọn. Wọ́n ní odò tó bá gbàgbé orísun, odò náà máa gbẹ ni. Ó mà ṣe lára àwọn ọmọ káàárọ̀ òjíire o. Ta ló wá tiẹ̀ ń sọ̀rọ̀ gangan? Èmi mà ní Àjíún Erelu Túwàṣẹ ti ìlú Òde Rẹ́mọ. Òkèrè sí ọmọ wòyíra kó má bàa rẹ rúkẹ́rú. Ẹrúkẹ́rú abilala lẹ́nu, ọmọ eégún lọ́jẹ̀, ọmọ àgbà ọ̀jẹ̀ tí mi gbó kìjikìji. Mo tún pera mi ní ọmọ eégún, bẹ́ẹ̀ ni ìwọ ńkọ́? Ọmọ ta ni wọ́? Ọmọ eégún lèmi o. Ǹjọ́ da ìwọ ọmọ káàárọ̀ òjíire kí wọ́n ní ọmọ eégún kò sálùgbẹ́. Ètò tá a gbé kalẹ̀ yìí, kí aṣọ iyì wa, aṣọ ẹ̀yẹ àwa káàárọ̀ òjíire kó má máa fàyà ju bó ṣe wà lọ ní o, torí ó ti fàyà o, ó ti fàyà. Ọlọ́run wà ní jẹ́ kó jẹ́ kí ó dàkísà. Ìṣẹ̀ṣe ò ní jẹ́ kó dàkísà o, torí wípé ẹni tí ó bá ń fi ọwọ́ òsì júwe lé bàbá rẹ̀, tá láà lè pé ìwọ tá a pè ní Ṣàngó Ṣínà tó sọ̀rọ̀ ẹ di Jésù Ṣínà, mi ò fi bú ẹ o. Ṣàngó yẹn ọba ìlú kan ní ń jẹ́ wa, ọba ìlú, ọba aládé tí Ọlọ́run ọba tí Elédùà. Ìbà ẹ o akọ́dá, ìbà ẹ o aṣẹ̀dá, ìbà ẹ o gbogbo ẹ̀yin tí a pè ní baba ńlá wa tí ẹ ti fi ilẹ̀ ṣaṣọ̀bọ̀ra. Ètò yìí dé o. Kí lárúkọ ètò náà? Àlọ́pọ̀n ti sún síwájú. Ọpọ́n Ọ̀fà ni o, ó sún síwájú. Nítorí wípé inú òkùnkùn làwa ọmọ káàárọ̀ òjíire máa ti bára wa o. Àmọ́ bí tá a ti ń bọ̀, àmọ́ bí tá a wà, àtún wá mọ́ bí tá a ń lọ. Àwọ̀ tún àríra wa, àwọ̀ sí àríra wa, àwọ̀ wájú àti ẹ̀wà mọ̀ ibi tá a ti ń bọ̀ gan àkódà. Ó mà ṣe lára gbogbo wa o. Ìṣẹ̀ṣe á dáríjì wa. Àwọn bàbá wa níbi tán wà wọ́n á dáríjì wa. Àwọn yèyé wa níbi tán wà á dáríjì wa. Ṣé bí bákan náà ṣe bá wa wọ̀tún wò sí ẹlòmíì? Ọ̀tá ilé ayé ẹ ti dàrú kọjá bó ṣe yẹ. Ó mọ̀ díẹ̀ ni, torí wípé wọ́n ní bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ kí ọjọ́ rẹ lè pẹ́. Ńgbà ló fẹ́ bọ̀wọ̀ fún bàbá òun ìyá ẹ̀? Ńgbà tán bá pe Ṣàngó, wà á ní Ìṣèdìmọ̀. Mo gbóyìnbó Ìṣèdìmọ̀, wà á ní ò tí ẹ fẹ́ gbọ́. Tán bá pe eégún, ẹ ní àwọn demonic forces. Ṣe rí pé Erelu lọ sùkúù, torí pé ẹ kàwé, ẹ wá kọ́gbọ́n orí. Àwọn kan á ní wetin dey do you now? Bẹ́ẹ̀ni, wetin dey do you gangan? Kí ló kọlù wá gbogbo wa ní o? Ṣó yẹ gbogbo àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ yìí gangan? Wọ́n ní amúkùn ẹrù wá wọ́, wọ́n láàwò sálẹ̀. Ẹ̀yin òbí wa, tẹ́ ẹ bí wa, púpọ̀ nù yín, ẹ ti torí ẹ̀sìn
tí wọ́n gbé wá ká wa mọ́lé mi ò tiẹ̀ ní ó dáa mi ní kò dáa ṣùgbọ́n ń bo lẹ́yìn ti rí tí wọ́n gbé nǹkan wá káàyàn mọ́lé tẹ́ẹ̀dẹ̀ gbàgbé ibi tẹ́yìn ti wá ó mà ṣe lára wa o torí o lè ka ẹ mọ́lé ń bò ó lè ní mọ̀ pé o tó rán jà wá ní bàbá ńlá ó lè gbogbo ọpọlọ orí wa níṣẹ́ náà kó sínú àwo wọn kó lọ ní ọlọ́run kó ṣẹ̀ṣẹ̀ àánú wa wọ́n wá mú ọpọlọ orí wa wọ́n wá mú wọ́n pààrọ̀ ẹ̀ tán bá pẹ̀lú míì ní Yétúndé á lóhun Elizabeth wọ́n pẹ̀ nìkan ní Olúwaṣẹ́gun á lóhun Edward kì í ṣe ní ìlú aláwọ̀ funfun nìkan o bẹ́ẹ̀ bá wá gbéra tá wà nílùú wa nílùú Káàárọ̀ Oòjíire tẹ́ bá sọ fẹ́ lómi pé máa káàárọ̀ bẹ́ẹ̀ á ní what's your name ó mà ṣe lára wa o àwọn tó ní ilé ayé tí n bá dẹ̀ láwọn tó la ilé ayé má láwọn àjẹ́ o tó rọ̀rọ̀ tí tán bá ti láwọn tó láyé àwọn kan ló ní ilẹ̀ ṣó ti yẹ àwọn tó bí wa tí wọ́n ti fi ilẹ̀ ṣaṣọbora tó bá délé ní àánú ẹ̀ ṣe mí torí wọ́n á ní o kì í ṣe ọmọ ọkọ wọ́n á ní ọmọ ọkọ ọmọ ní ẹ́ nítorí pé wọ́n ń bú bàbá ẹ̀ wọ́n ń bú yẹ ó lè dìde sọ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí wa rí bẹ́ẹ̀ ni ìwọ gangan ló kọ́ máa dá gbádá àbùkù ló máa dá fún wọn ibi tá a bá dé ọmọ ìyá mi ọmọ bàbá mi ní Káàárọ̀ Oòjíire a máa ti di èrò ẹ̀yìn tán Ògúndé sọ bẹ́ẹ̀ ó ní kí Yorùbá ronú Ọlọ́run kó dẹlẹ̀ fórú Ògúndé níbi tó wà gbogbo àwọn òṣèré wa ńláńláńlá tí ọpọlọ wà fún tí wọ́n ti ń júwe fún wa sẹ́yìn pé ẹ má jẹ́ ká máa fọwọ́ òsì júwe lé bàbá wa o àti ìyá wa abẹ́ẹ̀rí bó ṣe rí fún wa ni Ọlọ́run má jẹ́ arójútùú ẹ̀ o ìṣẹ̀ṣe á máa yọ wá nu wàhálà tá a kó sí yìí o bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe ni mo wí tó bá dẹ̀ yẹ ẹ́ lẹ́nu pé mi sọ pé Jésù wò ó ìṣẹ̀ǹbáyé òun ni bàbá ńlá rẹ̀ ló bá o kí la wá ń pè ní ìṣẹ̀ǹbáyé ká tó máa bá yẹn lọ á tún di ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀ ìyẹn làkọ́lé ohun tí mo fẹ́ bá ẹ sọ ní ọjọ́ mìíràn sí ọjọ́ tá a wà ṣùgbọ́n o gbọ́ o ọmọ Oòduà gbọ́ o ẹ̀yin tó jẹ́ wípé abí ní ilé abínibí ní ibi tí ìṣẹ̀ṣe tí à ń forí balẹ̀ fún akọ́dá tá à ń forí balẹ̀ fún aṣẹ̀dá wọ́n ní kí n sọ fún ẹ wípé ta ló wá sọ bẹ́ẹ̀ Ifá ni ara òun ni Ifá ń gbé ṣó ti yẹ inú àwo òun ni kí ń gbé àwa náà ti wà nú ẹ̀mí tipẹ́ ṣó ti yẹ ọ̀pọ̀n wa ti sún síwájú ọ̀pọ̀n ti sún síwájú ọ̀pọ̀n ti sún síwájú tó mo ló dìgbà ó ṣe fúngbà kan náà o etí tó fi gbọ́ mi lẹ́nu etí náà ò ní dì bó ṣe wá jókòó yìí ìjókòó yìí ò ní gbóná mọ́ ẹ o bó ṣe wá farabalẹ̀ tó gbọ́ mi lẹ́nu olúgbòhùn kò ní gbóhùn lẹ́nu ẹ kò ní gbóhùn lẹ́nu tèmi náà gbogbo àwọn tó wá ń tì wá lẹ́yìn tó ní ká máa nìṣó wájú tó ààbò Olúwa dájú lórí gbogbo wa Olúwa wọ ọmọ ẹ á tún lé ẹ ṣe ẹ jẹ́ ká tún lé bàbá wa ṣe ẹ jẹ́ ká tún lé ìyá wa ṣe ẹ jẹ́ ká tún lé Káàárọ̀ Oòjíire ṣe kán lè wí ní wa pa pé a ṣèyí tá a lè ṣe tó ó dìgbà.